ṣẹ̀kújẹ́. Fine boy Alabi o, Alabi Adewa sí mi. Ọmọ tàdí ìjà tukura, mọ́tò kí ẹ kú léde, ilédè ìyàwó akúbura tù. Ẹ̀yin mọ̀mí àtúbọ̀ tún dá sí. Lọ́la ti tànà bí Muhammadu wá sí mi. Alabi Adé mi ni. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá. Agala, agala, agala. Ẹ̀yin aláàjì tó jẹ́ Saheed Saheed Papa. Òṣùpá mi Saheed. Saheed mi Òṣùpá o. Àyìnlá Adé Saheed. Máa lè ṣàmùsídìí ni. Ẹ̀yin tí tèmi ẹ̀yin tí ti Aranbara níbikíbi tí ẹ ti láǹfààní tẹ́ ti ń wò mí. Tẹ́ ti ń gbọ́ mi ẹ̀yin tèmi níbikíbi tẹ́ ti nífẹ̀ẹ́ sí àwọn àṣírí Aranbara nílé tí mo bá mú wá lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ ní agboolé Fuji ní àsìkò yìí ẹ̀yin tí olólùfẹ́ Fuji kákàkiri ní gbogbo àgbáyé ẹ wá gbọ́ nǹkan tí Alhaji Àkàndé Abbas Obesere nílé tí wọ́n ń sọ nípa Pasuma àwọn kan tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma òun ni wọ́n ti ń share fídíò yìí tí wọ́n dẹ̀ ti ń comment lọ́tún lọ́sì nípa àwọn ọ̀rọ̀ tí Àkàndé Obesere eléyìí tó ń sọ àwọn kan sọ pé ó ń ṣe àpọ́nlé Pasuma dáadáa bẹ́ẹ̀ ni àwọn kan tún sọ wípé Àkàndé Obesere ti ń gbà fọ́gá ẹ̀ ó ti ń gbà wípé torí mọ̀ pé Paso ló ní ìgboro lọ́tún lọ́sì ẹ wá gbọ́ nǹkan tí Àkàndé Obesere sọ nílé tí ẹ̀yin náà máa fi comment wípé ṣé lóòótọ́ ni pé Àkàndé Obesere ó gbà fún Pasuma gẹ́gẹ́ bí pé olómi ìgboro bẹ́ẹ̀ sì ni àwọn kan tún tẹnumọ́ wípé kí ló ṣẹlẹ̀ sí Àkàndé Obesere lélẹ̀ tó ń dárúkọ gbogbo àwọn onífújì lọ́tún lọ́sì tí kò dárúkọ Taye Currency àbúrò wọn nìbàdàn ẹ wá farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn bó ṣe lọ àpapọ̀ gbogbo onífújì òun ni wọ́n péjọ síbẹ̀ lélẹ̀ tó jẹ́ wípé nǹkan tí Àkàndé Obesere tí wọ́n ń ṣe yìí ó ṣeé ṣe tó bá jẹ́ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ ni kò ní sí gbọ́nmi sí omi òtó yẹn ní agboolé Fuji ẹ wá farabalẹ̀ dáadáa o àṣírí Aranbara ni kẹ́ wá gbọ́ àwọn orúkọ lóríṣiríṣi eléyìí tí Obesere tó pe Pasuma lọ́jọ́ náà ó yá ẹ wá wò dáadáa kẹ́ tún wá wò ó bí Àkàndé Obesere bí wọ́n ṣe sí Jẹ̀lílì Banga nígbà tó lọ kí wọn lórí stage ẹ farabalẹ̀ kẹ́ wò ó àṣírí Aranbara ni ó yá ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká wò. Ṣàmùsídìí ni kú kalẹ̀ Atare skẹ́tọ̀ jẹ́ òkú kalẹ̀ gbogbo Mushin ọmọ Tajúbọ́lá Pasuma mi ṣẹ̀kújẹ́. Fine boy Alabi o, Alabi Adewa sí mi. Ọmọ tàdí ìjà tukura, mọ́tò kí ẹ kú léde, ilédè ìyàwó akúbura tù. Ẹ̀yin mọ̀mí àtúbọ̀ tún dá sí. Lọ́la ti tànà bí Muhammadu wá sí mi. Alabi Adé mi ni. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá. Agala, agala, agala. Ẹ̀yin aláàjì tó jẹ́ Saheed Saheed Papa. Òṣùpá mi Saheed. Saheed mi Òṣùpá o. Àyìnlá Adé Saheed. Máa lè ṣàmùsídìí ni mi àtàrẹ o. Àbá ògbóni wọlé. Banga. Òun náà ó gbọ́dọ̀ wọlé ní lójijì ó ṣe bọ̀bọ̀ lábàáyíká mi ó ṣe ọmọ rẹ̀ àṣkárí tó ń kọ́ Fuji mo kí ẹ kí yẹ torí tí a lọ bí Muhammadu ẹnì bá rántí dá akọ ẹ kó má ṣe bínú Akíṣọlá ẹ kú kalẹ̀ Táíwò mi ẹ̀gbọ́n mi ní Cinderella máa wọlé Àríkẹ́hùn ẹni lọ́jọ́ ní Fuji ooo. Ó ṣe Àríkẹ́ mi Fatimota mi
ó ṣe àrẹ̀mọ ṣàràfà mi àrẹ̀mọ Ajíbọ́lá tó ń jẹ́ Wàsíù ṣàǹfààní ni mi ò ṣe ọmọ dáadáa Tọ́pẹ́ náà ti kàkú kalẹ̀ ọmọ ńlá Kúnlẹ̀ máa kẹ́sìn mi ò ṣe o Sọ́díkò Askari tó ń kọ́ Fuji ọmọ Askari ó yẹ ẹ jẹ́ ká ṣe fàájì yorin let's go. àwọn èjìrẹ́ náà wọ́n ń bẹ nílẹ̀ yìí bóyá lẹ́mọ̀ àwọn kan kọ́ Fuji wọ́n ń kọ́ yáàyà wọ́n ń kọ́ yàtì àfijọ́ ní Fuji ni wọ́n o àwọn èjìrẹ́ gbajúmọ̀ wọ́n jálábẹ́ àwọn ẹdúnjọ́ bí ọmọ méjì èjìrẹ́ o ẹ dìde nílẹ̀ towótowó ni ẹ dìde nílẹ̀ tọ́látọ́lá ni jẹ́ǹbá ẹjọ́ màmá àbèjì yóò wáyá. jẹ́ǹbá ẹjọ́ màmá àbèjì bàbá àbèjì jẹ́ǹbá ẹjọ́ jẹ́ǹbá ẹjọ́ jẹ́ǹbá ẹjọ́ bàbá àbèjì méjì. Sílẹ̀. jẹ́ǹbá ẹjọ́ jẹ́ǹbá ẹjọ́. Sẹ́wálé. ẹ fààyè sílẹ̀ fún mi ìdí ẹ̀ torí Ọlọ́run ọba kì í entertain ẹ jẹ́ entertain àwọn èèyàn wa torí títà ànábì Muhammadu ẹgbàá wa láyé ká entertain òṣèkọ́ ń súnmọ́ mi àkàndé Àyìndé sí mi ò bí ó ṣe àwọn tí ìkọ́dù orí wọn ṣáná wọlé àṣìmí ọmọ dáadáa Àyìndé. Tọ́pẹ́ bẹ́bí òkú kalẹ̀ fáyìngẹ̀ Tọ́pẹ́ tó wá tì ó màmá tójọ́ mẹ́ta ọmọge Tọ́pẹ́ tó ṣá prapra ọmọ tó lé nílẹ̀ Tọ́pẹ́ tó lé nílẹ̀ bí ojú ẹja ọmọ dára ó dẹjọ́ ìwọ̀nba lóbìnrin máa ń fáyín mọ́ bóbìnrin bá ti fáyín jù Tọ́pẹ́ wàhálà ló máa ń dá sílẹ̀ ọmọge Tọ́pẹ́ dòwà ti kú kalẹ̀ Tọ́pẹ́ kí dòwà ti kú kalẹ̀ Tọ́pẹ́ àwọn tìlú Lọ́ńdọ̀nù Tọ́pẹ́ kí dòwà ti kú kalẹ̀ Tọ́pẹ́ ẹ wá èní lọ́jọ́ ọjọ́. Àní èní lọ́jọ́ ọjọ́. Ẹ pè mí lẹ́gùn burúkú àbí takori lẹ́yìn. ẹgbẹ́ àyálà lùlù ò fẹsẹ̀ kọlẹ̀ kò wá tọ́bí. Àkàndé lọ́lọ́run yóò ẹni ní mi ti ní gbogbo akuri. Paramanti kingi àgbà king. Gbogbo ní Fuji kú oríire. Gbogbo àwa oní Fuji kú oríire. Látòrí Àyìndé bọ́bá àgùn à. Bàmí àgbájọ lọ́lá. Ọlọ́run ọba kó forí jì òkú ọ̀run Àyìndé o. Àyìndé òun tó fi sílẹ̀ làákú gbé dání. Ta
tá ń jẹ tí a ń mú Àkàndé aṣojú ẹbí ń jẹ ìrẹ ọ̀rẹ́ ń jẹ ìrẹ Síkírù mi ẹ kú oríire. àwọn ní Fuji fanda tá a ti mọ̀ ti pẹ́tipẹ́. Àyìndí àbọ̀bà ògùn àmì Mr. Fuji mi wẹ̀yìn ẹ̀ wò sórí pẹ́yìn ẹ̀dá ojú ẹ̀dá kó tó di pò lọ ẹ̀sìnkẹ́ o. àwa lọ́mọ tàyín díàdé mi Alájí àgbà. tó fi dórí Àyìnlá kébékù wàrà bàmí Akọ́lá wọlé Àyìnlá tèmi ra Saki kébékù wàrà kẹ́ẹ̀kì bàbá. Bàbá kú bàbá kú o 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 Àyìnlá Rasaki bàbá kú bàbá kú o àwọn lò lórí gbogbo wa bàbá kú bàbá kú o Àyìnlá Rasaki bàbá kú bàbá kú o bàbá kú bàbá kú o bàbá kú bàbá kú o bàbá o bàbá o bàbá là ó pé bàbá bàbá là ó rí bàbá Rasaki bàbá ni. Filẹ̀. àwa ń jọ ọ́ là Fuji ni. àwọn náà jìyà nǹkan tá ń pè ní Fuji. Dr. Síkírù mi alájàyín ńlá kọ́ ní tìmí kẹ́bẹ́kẹ́bẹ́ kẹ́bẹ́kù àmì Àyìnlá bẹ́ẹ̀ mi. tá a bá ti yọwọ́ Àyìndí àbọ̀bà àgùn wa Àyìnlá kọ́ ní tìmí. gbogbo àwa tó kúkú lẹ́yìn àwa jẹun ni. torí náà ẹ jẹun lọ. ẹ jẹun lọ o. torí náà ẹ jẹun lọ o. ẹ jẹun lọ o. gbogbo àwa tó kú lẹ́yìn. ẹ jẹun lọ o. ìyọ̀ǹda dé sàwábà ọlọ́run wa bá kó forí ìjókòó ọ̀run. ẹ jẹun lọ o. Alájì Àyìndé Wàsíù ẹ jẹun lọ o. Ìlọrí wà bè ẹ jẹun lọ o. aláàní mi mùsíbà wù ẹ jẹun lọ o. ààrẹ Akànní mi ṣìnà ẹ jẹun lọ o. ààrẹ Akànní mi ṣìnà ẹ jẹun lọ o. Àjíbọ́lá Pasuma ẹ jẹun lọ o. Òṣùpá Saheed ẹ jẹun lọ o. Láyélúwà tí Jésù lè mọ́ ọ̀nà mi ẹ jẹun ní Àkìlẹ̀ tí Jésù lè mọ́ ẹ jẹun lọ o. Túndé Túndé Dàmẹ́ńdà ẹ jẹun lọ o. gbogbo ní Fújì tó kù ẹ jẹun lọ o. tó fi dórí Àkàndé olóògbòjò ẹ jẹun lọ o. tó fi dórí Àkàndé olóògbòjò ẹ jẹun lọ o.